ìròyìn láti iléeṣẹ́ àtúntò-arére online tv. Ìjọba buwọ́lu àtúnyànsípò Gíwá Àgbà ilé-ẹ̀kọ́ gbogbo-nìṣe nípínlẹ̀ Kwara. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní kú iṣẹ́ báyìí ló mórí oníṣẹ́ yá. Ìjọba ìpínlẹ̀ Kwara ti buwọ́lu àtúnyànsípò Gíwá Àgbà ilé-ẹ̀kọ́ gíga gbogbo-nìṣe tìpínlẹ̀ Kwara. Ìyẹn Dókítà Abdulrazaq fún sáà kejì lọ́fíìsì. Kọmíṣánná fọ́rọ̀ ètò ẹ̀kọ́ ilé-ẹ̀kọ́ gíga nípínlẹ̀ Kwara, arábìnrin Dókítà Mary Ronke Àrìndé ló kéde ọ̀rọ̀ ọ̀hún lọ́fíìsì rẹ̀ lọ́jọ́ Ajé lákòókò tó ń gbà wọn ọ̀gá àgbà láwọn ilé-ẹ̀kọ́ gíga níyànjú lórí pàtàkì ṣíṣe àfikún akitiyan níbi pípèsè ojúlówó ẹ̀kọ́, pàápàá jùlọ bí ìṣèjọba tó wà lóde nípínlẹ̀ Kwara ṣe ná owó ribiribi lórí ìdàgbàsókè àwọn ilé-ẹ̀kọ́ gíga tó wà nípínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Dókítà Àrìndé, ó pé yíyàn tí ìjọba tún Dókítà Jimoh Mohammed yàn ló dá lórí bí ìjọba ṣe mọ rírì ìní ìfarajìn àti akitiyan rẹ̀ tó ń ti ìmọrírì àwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́ tó ti gbé ṣe láti túbọ̀ wakọ̀ ilé-ẹ̀kọ́ gíga Poli dé ààyè gíga. Kọmíṣánná náà lákòókò tó ń kí Gíwá Àgbà ọ̀hún kú oríire ti àtúnyànsípò rẹ̀, ó gbà níyànjú láti tẹ̀síwájú fífi àwọn ìrírí olówó iyebíye rẹ̀ darí ilé-ẹ̀kọ́ gíga náà, pẹ̀lú àfikún wípé kó ṣàfihàn ìgboyà tí ìjọba ní nínú rẹ̀ tó fi tún yàn gẹ́gẹ́ bí ẹni tó yẹ nípò náà, nítorí ìjọba ìpínlẹ̀ Kwara lábẹ́ ìdarí Gómìnà Abdulrazaq ní ìfarajìn sí mímú ìgbèrú bá pípèsè ẹ̀kọ́ tó yanrantí láwọn ilé-ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Kwara. Ní báyìí náà, àpapọ̀ àwọn aláṣẹ àtàwọn ènìyàn nílé ẹ̀kọ́ gíga ọ̀hún ni wọ́n ti dáwọ́ ìdùnnú pẹ̀lú ọ̀gá àgbà náà lórí bí ìjọba ṣe tún yàn sí ipò ọ̀hún, ní ìrètí wípé sáà mìíràn tí yóò lò ní ilé ẹ̀kọ́ ọ̀hún yóò bí ọ̀pọ̀lọpọ̀ ìlọsíwájú, ìgbéga àti àṣeyọrí lọ́kan-ò-jọ̀kan lábẹ́ ìdarí rẹ̀.